kí ló fi túbá Allah. kí ni wà fọ́ òun ṣe lọ́hùn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام عليكم سنة نبوية سلام عليكم سنة نبوية إجابتها فرد على كل مسلم ويا رب ألبسني لباس كرامتي ويا ربي ألبسني لباس كرامتي بجاه نبي نور ربي محمد بجاه نبي نور ربي محمد ويا ربي بالهادي البشير محمد فيا ربي بالهادي البشير محمد نبي زكاة فرعون كما قد زكاة أصلا نبي زكاة فرعون كما قد زكاة أصلا سلام 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 على طه وياسين والضحى سلام على البدر مسمى محمدا سلام على النور الذي جاء بالهدى سلام على النور الذي جاء بالهدى سلام على البدر المسمى محمدا فلا قبله أي ولا أي بعده فلا قبله أي ولا هي بعده ولا مثله أي يدوم كما حياه ولا مثله أي يدوم كما حياه إلهي بمحي الدين مولى العناية إلهي بمحي الدين مولى العناية تفضل علينا بالرضا والكرامة تفضل علينا بالرضا والكرامة من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمد نشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله
والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 صلى الله عليه صلى وسلم الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. adúpẹ́ fọ́lọ́run alhamdulillah. ẹ jẹ́ adúpẹ́ dáadáa ní alhamdulilayi ẹ pariwo ọpẹ́ kílẹ̀ ó mì. alhamdulilayi rabbil alamin. adúpẹ́ fún ọlọ́run alhamdulillah ọba tí ó ní kí a tún máa wà láyé lénìí kì í ṣe mímọ̀ ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Allah alukurani ni wala takulanna li shay'in inni dhahilun dhalika gada illa an yasha Allah. Allah ẹ má sọ pé ẹ fẹ́ ṣe nǹkan nígbà báyìí àyàfi kẹ́ ẹ fi orúkọ èmi ọlọ́run ọba síwájú. àwa fi orúkọ ọlọ́run síwájú lọ́dún tó kọjá pé wọ́n ọlọ́run tó bá yọ̀ǹda fún wa inú wa ó mà dùn ká tún wá péjọ sí báyìí lọ́dún èyí tá a wà ń bẹ̀ yìí. Allah a wí bẹ́ẹ̀ fọlọ́run Allah ẹni ọlọ́run gba tiẹ̀ ó tún jí àríra wa ń bí lẹ́nì. ẹni ọlọ́run ò gba tiẹ̀ láàrin ọdún tó kọjá ó ti padà sọ́dọ̀ ọlọ́run. Allah ẹni ọlọ́run ò gba tiẹ̀ láàrin ọdún tó kọjá ó ti dé mọ́lẹ̀ ńlé. shakarina li rabbi idha atana muradana shakarna li rabbi. shakarina li rabbi idha atana muradana masha Allah. liman sha'a yuti aw liman sha'a yuhrama. bọ́bá wọ ọlọ́run àgbà àdúrà bọ́bá wù àdàlù ẹni ọ̀sàdúrà láyà. shakarina li rabbi. a ní ọ̀gbá torí pé bọ́bá gbà á ní ṣe ju ń tà ń ṣe yìí náà lọ kápá dúpẹ́ fún un. shakarina bí ọba sì gbà náà. li rabbi. ìdá àdáàna. إذا أتانا أتانا مرادنا liman sha'a yu'ti. لمن شاء يؤتي أو لمن شاء يحرم لمن شاء يؤتي أو لمن شاء يحرم. ọpẹ́ náà pọ̀ lénìí ṣùgbọ́n a ní jẹ́ kó gbà wá lásìkò púpọ̀ nítorí pé bàbá wa aago tó wà lọ́wọ́ wa àsìkò ti lọ. gbogbo wa la sì mọ báwo ẹ ṣe rí lára oníkálukú ẹni hóró kan ni mo lè sọ̀rọ̀ lórí ẹ̀ òun náà ni bàbá wa rẹ̀ yìí. àdúpẹ́ fọlọ́run pé lẹ́yìn aago méjìlá wọ́n sì tún ń bá yàn án sọ̀rọ̀. shakarina shakarina. ààrẹ máa ń sábà sọ lọ́dọọdún wa ẹ jẹ́ àṣẹ ń tá àṣẹ ká aago méjìlá ó tó lù. shakarina. bá aago méjìlá bá lù bẹ́ẹ̀ sálámà kò ní í dá yín lóhùn. ọlọ́run ó wọlé ànábì wa Muhammad. إذا أتانا مرادنا liman sha'a yu'ti. لمن شاء يؤتي أو لمن شاء يحرم لمن شاء يؤتي أو لمن شاء يحرم. àbá bàbá wa tí wọ́n jẹ́ bàbá fún gbogbo wa pátá níjókòó ń bí. bàbá wa chief imam of Ibadan land. adamallahu ayatahu. àbá bàbá dúpẹ́ fọlọ́hún yékéyéké wọn tí wọ́n ṣe lẹ́sìn náà nù. lẹ́ni náà wọ́n tún bọ́ọ̀lẹ̀ nù mọ́tò yéké. Allah. bàbá tún wá ń bá wa sọ̀rọ̀ Allahu Akbar.
bàbá tó wá ń bá wa sọ̀rọ̀ ní sọ tọmọdé tọ ọba tó gbé yín kalẹ̀ ní ti dùnnú báyìí fún wa kò ní jẹ́ àmọ̀bànújẹ́ lára yín Àmín. ẹ sì ní parẹ́ máyé lára. لقد جاءكم حرص ولإلاف آمنا وكرسي ينجي من جميع الشدائد وكرسي ينجي من جميع الشدائد. abá bàbá wa imam abayin dúpẹ́ fọlọ́hún ọlọ́run ní jẹ́ parẹ́ máyé lára o Àmín. ẹ sì lo ọjọ́ yín kalẹ̀ Àmín. ẹ na ọjà yín kalẹ̀ ọlá títóbi ànábì wa Muhammad. Imamatu bitala imamatu shuara Masha Allah. imamu karimu fil madinati bada imamu karimu fil madinati bada. nísìnyí náà ló kórin jọ nítorí ti bàbá o. Anta Musa wa Musa la yusibuka min aisu waja'ata fa inna Allaha su Musa. Imamatu bitala imamatu shuara Masha Allah. imamu karimu fil madinati bada imamu karimu fil madinati bada. Salamun alaykum. salamun aleykum. يا أبانا زبيرنا بآفية دوما ونين المقاصد بآفية دوما ونين المقاصد اللهم طول روح ذا إمامنا àmín. نفع العباد في العلوم وفي الهدى نفع العباد في العلوم وفي ẹ jọ̀ọ́ nísìnyí jàmá ẹ bá mi ṣe ayatul kursiyu pẹ̀lú làkàdíjákun àti láàbí fún bàbá wa bẹ́ẹ̀ tí ń bẹ yẹ ẹ máa bẹ dáadáa Àmín. bẹ́ẹ̀ tí ń bẹ yẹ ẹ máa bẹ dáadáa bẹ́ẹ̀ tí ń bẹ yẹ ẹ máa bẹ dáadáa bí wọ́n bá fi hàn jẹ́ ìmáàmù nìbàdàn ó jẹ́ ìmáàmù gbogbo àgbáyé Allahu Akbar. Ìmáàmù gbogbo ayé. bí ọba jẹ́ ni tó qualify kó jẹ́ ìmáàmù àgbáyé kò lè jẹ́ ìmáàmù ìbàdàn. ألم تر أن الله يختار من يشاء ما شاء الله. بعلم وفضل والإمام على الناس ما شاء الله. بعلم وفضل والإمام على الناس. báyìí nísìnyí jàmá ẹ bá mi ṣe ayatul kursiyu kul huwa Allah. الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليكم
عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. bàbá wa ọlọ́mọṣàjẹ́mi yóò gùn Amina. ọlọ́nà Muhammad. Bàbá ìmáàmù Ọlọ́run má dì í létí. Ọlọ́run má dì í Bàbá létí. ìmáàmù Ọlọ́run má fọ́ yín lójú. Ọlọ́run má fọ́ yín Bàbá lójú. ìmáàmù wa nílùú Ìbàdàn. Ọlọ́run má dì í létí. a dúpẹ́ lọ́wọ́ yín lẹ́yìn náà a tọrọ fún ẹnìkan síwájú ká tó tọrọ fún mo kí bàbá wa àfàgbà gbogbo Ìbàdàn. Bẹ́ẹ̀ni. Ayakumullah. mo láwàní wọn èrí bá ń tẹ́lẹ̀ Allah. nígbà mo wá rí láwàní wọn lónìí tó tún gba àgbọ̀n kọjá ọ̀n láti jẹ́ pé oyè ti dénú. Bàbá kọ́ di. mo ti sọ fún yín lẹ́ẹ̀kan o pé ẹ wú oyè o ẹ wú yé o torí kò lè lọ bẹ́ẹ̀ o torí pẹ́pẹ́ nìkan lọ́jọ́ oyè wẹ̀yìn gan fúnra yín lẹ́ sọ pé ọ̀dọ̀ràn yẹn ni kò wú ilé olókùú nìkan ni mo kọ̀ fún yín ká wúyè ti àdínì báyìí ọ̀dà. wọ́n ní ọjọ́ ìwúyè bàbá wa àfàgbà wọ́n ní ń bọ̀ lọ́nà wọ́n wá ní àwọn ń ṣe báyìí nísìn wọ́n ní bàbá wa oníwàásí àgbáyé ni ó ṣe wáàsí ńjọ́ náà ok àwọn ni wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn tí ó náwó kọ́ ọ̀hún tọ̀. ẹ gbọ́ bọ́ ọlọ́run tóbi jàmá ẹ pariwo ọlọ́run kí n gbọ́ jàmá ẹ gbé ọwọ́ yín sókè ká ẹ fi pariwo ọlọ́run. lakodi sana libila wa mani aleha imamul muslimina baba shuara imamul muslimina baba shuara. mo tọrọ fún àfàgbà lórúkọ bàbá wa imam àwọn kan ṣe lánàá wọ́n ṣe wọ́n pẹ́ ń bẹ̀ ẹ̀yin náà pẹ́ kò ní dàrú mọ́ yín lọ́wọ́ ọlá nàbí wa Muhammad ntẹ́ ẹ bá sì ń wí yóò máa ṣe déédéé lára wa ẹ sì máa rí wí ẹ máa rí sọ kò ní pa yín lórí ọ̀là aláhàwùlà. mo wá fi tí ń kí gbogbo àwọn àfáà mo kí Dr. Bari ọlọ́mọ́sàbà ń ṣàánú yín ọlá nàbí wa Muhammad lẹ́yìn náà kí n tó ṣàdúà tí ààrẹ lọ́dún tó kọjá alájà wa tó jẹ́ ìyàwó ààrẹ àjọ ń bẹ láyé ni ṣùgbọ́n lónìí wọn ò sí láyé mọ́ ọ wá dọ̀ràn yàn ká fi rántí wọn bá a bá rántí wọn tí gbogbo wa yìí bá kékulí wọ aláwò kan wọn ò lè jàǹfààní ẹ̀ tán táwa náà ò fi dọ́dọ̀ wọn lọ. ẹ jẹ́ ká ké. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. lẹ́yìn náà wọ́n ní ó ń pé ọdún márùn-ún tí bàbá wa Adédùbú kúrò láyé kódà mo ṣe bó ti jù bẹ́ẹ̀ lọ ni ọlọ́run bá wa kẹ́ bàbá náà àmín ọlọ́run bá wa gẹ̀ wọ́n àmín ẹrú tá a mú lọ kẹ́ ni ó ṣe wọ́n àmín wọ́n sì wọ́n ẹrú tá a mú lọ jẹ́ yà ọlá kúlẹ̀ hu Allah. bisimilahi rahman rahim. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. àdúrà rẹ tó ti jẹ́ àdúrà pàtàkì ẹ bá mi ṣe wàrà fana lákàtúkàràkà mẹ́sàn-án a wà á ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ alámúnẹ̀sẹ̀rà padà ààrẹ wa ààrẹ gbogbo ilẹ̀ Yorùbá ààrẹ gbogbo Áfíríkà nítorí pé ntọ́ yẹ kí ààrẹ ó ṣe tí ó fi jẹ́ ààrẹ gbogbo Áfíríkà náà lẹ̀ ń ṣe lọ́wọ́ yìí abẹ́lọ́hún ẹ̀ ní parẹ́ ẹ̀ ní parẹ́ ẹ̀ ní parẹ́ oore tọ́lọ̀ ń ṣe fún yín ti pọ̀ ṣùgbọ́n ẹ̀yin rẹ̀ tún mọ tó tún kù tẹ̀ tún fẹ́ mo dọ́dọ̀ yín jọ́ kan ẹ̀ ń sọ fún mi pé mò ń ròyìn mọ́sálásí kan fún yín ní Kútọ́nù lẹ wá ní ẹ fẹ́ kọ́ mọ́sálásí kan kí n lọ rèé wò ó ní
ìlú Ìjẹ̀bú kan Ìjẹ̀bú ayé pé. Ìjẹ̀bú ayé pé Ìjẹ̀bú ayé pé. mo sọ fáwọn ọmọ mi a sì kónú mọ́tò alọ́bí mọ́sálásí náà wọ́n kọ́ mọ́sálásí náà bíi bọ́ọ̀lù báyìí mo ní bó wàhálà rẹ ṣe dérú bíbà yìí tá a rẹ fi ríru mọ́sálásí Nínú kọ̀rọ̀ yìí. tọ ọlọ́run wọlá ní Muhammad sallallahu alayhi gbogbo ń tẹ́ ẹ ti ṣe ò ní bàjẹ́ gbogbo ń tọ́lọ́ sì ti ṣe fún yín ò ní bàjẹ́ gbogbo ń tẹ́ ẹ tún máa ṣe náà kò ní bàjẹ́. jasallahu khairan arṣekọ lamirana. Ọlọ́run ẹ̀san tó dáa tí ò sí irú ẹ̀ tó jẹ́ gbọ́dọ̀ wọ Ọlọ́run ló wà bá ní sọ fún bàbá wa Àríṣekọ́lá. jasallahu khairan arṣekọ lamirana. Bàbá ní kéèyàn san yín lẹ́san ó lè má lè san tí ó tẹ́ yín lọ́rùn a máa bí Ọlọ́run kó bá ní san èyí tó dáa jù lẹ́san fún yín. birafu'i dawami wa salamati sẹ́rìmàdì. Àlàáfíà tí máa lọ gbére tí wọ́n máa birafu'i kéré di ojúmọ́ tí wọ́n dawami máa wá ní àjíjẹ̀wé wa nílò abẹ́rẹ́ bó ti salamati rí ni ọlọ́pàá ní fún bàbá wa rẹ̀. sẹ́rìmàdì. bàbá wa rẹ ẹ dàníyàn ẹ sọ fọ́lọ́run ẹ máa dákọ ara yín ẹ máa dákọ màmá bọ́ lọ́run sí màmá gan lẹ fẹ́ràn jù ẹ fẹ́ràn màmá púpọ̀ màmá náà fẹ́ràn yín ẹ máa ń sábà sọ wàhálà tí màmá ṣe lórí yín ọlọ́run wọlá nàbì Muhammad ọlọ́run wọlá àyà náà má jẹ́ ẹ sórí ìburú. gbogbo wa tá a bá máa ń tá a fẹ́ ké yìí ìwọ náà máa wá dàníyàn dáadáa máa bá wa ṣe iná àtẹ iná lórí ẹ ọlọ́run wọlá nàbì wa Muhammad wàrà fana lákàtí karaka mẹ́sàn-án láàṣẹ a wà padà sórí alamuna ní ṣe bisimilayi mi ma o ààrẹ sáma tọrọ ntẹ ẹ bá ń fẹ́ ìfàyàbalẹ̀ ayé àtàlùkìyàmà ọlọ́run kò ṣe fún yín. Àmín. bisimilayi الرحمن الرحيم ورفعنا لك ذكرك 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 ورفعنا ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمين. tọ́ lẹ́yìn tá a ṣe àdúrà yìí tán in the absence of the state governor a gbọ́dọ̀ má rántí ẹ̀ a gbọ́dọ̀ má máa ṣàdúrà fún governor n bò dé nílùú Ìbàdàn ṣe é gbé dáadáa báyìí àwọn ẹlòmíín wọn pè mí lólóṣèlú èmi ẹ̀ ṣe olóṣèlú kí lọ́kàn mi pẹ̀lú òṣèlú ṣùgbọ́n mo mọ ibi ilẹ̀ bá gbé dáa mo mọ bí ayé bá gbé dáa. Allah. arábìnrin kan wàlíyà ọlọ́run ni ká pè é ó wá sí Ìbàdàn bí njọ́ kan ó wá sùn èmi lọ́wọ́ wá ó wá lodge hotel ń bọ̀ lodge hotel ó ní bàbá ń bọ̀ dọ́dọ̀ mi láàjọ kejì ó ní bàbá ìlú yìí le díẹ̀ o mo ní kí n lóde tí ó jí ó lè ọ́ láwọn olóńgbò yé ké ní gbogbo ògbèrí ìhun lóru. Allahu Akbar. olóńgbò wa ti jẹ́ ó ní kódà kò ṣẹlẹ̀ rí àwọn olóńgbò jẹ́ kó ń sọ ẹ ṣàdúrà sílẹ̀ yìí o kílẹ̀ yìí ó dá o. Allah. tọ́ arábìnrin tún wá padà wá ńgbà tí ó padà wá ńgbà táwọn ìjọba tó wà ńbẹ̀ yìí débẹ̀ lọ́wọ́ á lóun sùn gbogbo àyè tóun bára àwọn ńgbà tóun lálàá àyè ìgbádùn àyè ọrọ̀. wàlíbaládù tọ̀yìbù. bó ṣe wá rí i náà yàrá-rújù a gbọ́dọ̀ má máa ń tó dáa. Isaac ọmọ Ajímọ̀bí Abíọ́lá ọmọ Ajímọ̀bí Àkànjí Ọlọ́run má ṣàbá wa ṣàánú ẹ̀. Amina. Ọlọ́run jí orí ṣe jálẹ̀ o. Amina. Ó kúkú ní iye ọdún tẹ́nìkọ̀ọ̀kan wọn ó ṣe ń bẹ̀ àní bí ọdún tó ọba ṣe ṣàṣe dáadáa. Gbogbo ẹnikẹ́ni tí tún ń bọ̀ Ọlọ́run jáwọn náà ó rí ṣe. Àmín. Ṣùgbọ́n ètò òun ṣe lọ́wọ́ Ọlọ́run yóò ṣàṣeyọrí ire. Àmín. Ọlọ́run yóò ṣàṣeyọrí ire. Ọlọ́run yóò ṣàṣeyọrí ire. Ọlá títóbi ànábì wa Muhammad.
ẹ bá mi ṣe súrátù Duha kan fún bisimilayi rahman الرحيم والدعاء والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث آمين Àmín. آمين ọlọ́run ó wọlé anabi wa Muhammad صلى الله عليه وسلم. ìjókòó tá a wá jólé nìyí ọlọ́run yóò wọlé anabi Muhammad kò ní í ṣe lájòmọ́ fún wa o a tún ṣe mí o a ṣe mí o ẹni ọ wá níjókòó àmà mọ̀ ń bọ̀ asọ́dọ̀ rẹ̀ mọ̀ ń bọ̀ asọ́dọ̀ rẹ̀ ẹ mà ó ti ń di lọ́ọ̀yà ó lè gbélu ẹ̀ lọ́kọ́ tù báwọn ẹni ó níjókòó tó pè wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ájí wa Lukman tí wọ́n ń sọ fún ambílẹ̀ kan pé ẹnìkan ò tó ààrẹ gbé jáde nílé fún nǹkan kan àyàfi kó o gbé ààrẹ jáde nítorí ìtọ́lọ́hún àti ti Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. béèyàn ọba tiẹ̀ wá gbé èèyàn jáde àwọn ajẹgbẹ́rárù mi ni ó wá gbé ààrẹ jáde lẹ́ni tí máa du kọ́kọ́rọ́ yàrá máa du gbogbo ẹ̀ ń jojúmọ́ gbogbo ntá rẹ bá ní aláàjọ níní gbogbo ntá rẹ bá ní aláàjọ níní ó tún ní kọ́kọ́rọ́ yàrá rẹ ọ̀nbẹ lọ́wọ́ ọ̀hún mo ní kò burú sí lẹ́kùn wò ọwọ́ adẹ́nu lẹ́kùn kò rí lẹ́kùn sí. ọlọ́run ó wọlé anabi wa Muhammad Sallallahu alayhi wa sallam. alhaji wa Azeem Gbọ́lárùmí man adama hudima Allah. gbogbo ẹni ọba sìn yẹn wọ́n sìn òun náà ẹ̀yin bàbá Adédùbú báyìí ló ti jókòó bàbá ń ṣe lẹ́kṣọ̀ ń bí níbí náà ni kì í ṣe bòmí bàbá ń ṣe lẹ́kṣọ̀ ń bí ẹ̀yin bàbá ló ti jókòó bàbá ọmọ wa sọ fún ọ bá ń fún lágbájá ń yé báyìí bá ń fún lágbájá ń yé báyìí bàbá ó tún máa wá fi ọ́ hàn mí pé ọmọ yín nìyí ọmọ yín nìyí ń bò ó sì di gọ́vnọ̀ tán máa ti ń fa sìnrìn lọ́dọ̀ tiẹ̀ náà èmi ò sì rí ọmọ. Allahu akbar. Àwa máa lọ́dọ̀ ṣùgbọ́n wọn gbà sà. tó wá kúrò ní deputy governor so àwa padà wá ríra lọ wá ní lẹ́kṣọ̀ yìí ẹ dákun torí ọlọ́run ẹ máa bá mi ṣe náà la fi wà lẹ́nu ẹ̀ lẹ́ni ọba tó tọ́ ọ sọ́nà ọlọ́run ní í sí ọ lọ́nà Amina. ọba tó tọ́ ọ sọ́nà ọlọ́run ní í sí ọ lọ́nà ọba tó gbé ọ kalẹ̀ kò ní jí ọ parẹ́ ò ní parẹ́ máyé lára ò ní parẹ́ máyé lára ò ní dẹni àná ò ní dẹni ayé ọ̀fẹ́ rí má ò ní dẹni ayé kọ̀ ọlá nàbí wa Muhammad alamnasara. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمين. tọ lẹ́yìn náà ẹ̀mí jama ẹ má bínú sí mi o àwọn tó ń bẹ ńlẹ̀ yìí ọ̀tọ̀ ni irú ọjọ́ báyìí náà là á ríra wa mo sì gbọ́dọ̀ má ṣàdúrà fún wọn. General Raji Rasaki a retí wọn l'Abuja níjọ́ sátidé tó kọjá ṣùgbọ́n wọ́n jíṣẹ́ wọn pé wọ́n à sí lé ni àwọn alága àtìjókòó tòní alága àjókòó tòní owó tẹ̀ ná l'Abuja ń jó ní ẹ padà fowó wọn ránṣẹ́ sí wọn o ẹ yà ti fi ránṣẹ́ sí wọn. ẹ wá bá mi tọrọ àdúrà fún General Raji Rasaki ọlọ́run kó wọlé ànábì wa Muhammad ẹni a bá fẹ́ là á ṣe iná àti iná fún ẹni tá a bá fẹ́ àgbọ̀dọ̀ ṣe iná àti iná fún bí a bá gbé òkè iná àti iná fún yàn bọ́ ọ bá fẹ́ràn rẹ̀ tọ́ ọ bá yẹ ké wàhálà ò ní kú olóko wàhálà láíláí nítorí pa fẹ́ràn General Raji Rasaki bá a bá sì wo kì í ṣe gbogbo ọmọ wa tó lọ sọ́jà lọ́lọ́run ní ó dé kó tó máa wá sórí ire kó máa jókòó àdínì báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn ni a jọ lọ sọ́jà tẹ́nìkan ò gbúrò wọn mọ́ ngbẹ́ lómi tiẹ̀ dé kò tiẹ̀ ṣe kò lè jáde àgbo mọ́ ọba tó ṣe ti yín dáadáa báyìí ọlọ́mọdé ẹ̀ máa padà sí burú ọlọ́mọdé ẹ̀ máa padà sí burú ọlọ́mọdé ẹ̀ máa padà sí burú ọlá nàbí wa Muhammad ọlá inna atayna. bismillahir rahmanir rahim. inna a'tainaka al-kawthar. فصل لربك وانحر إن شانئك هو الأبتر آمين. tọ́ mo wá fi ààrẹ
mo fi kí gbogbo àwa jàmá Àtàwọn lọ́kùnrin ìyá wa, lóbìnrin àtàwọn ìyá wa. ẹ̀yin ìyá wa ọlọ́run ọba mi ṣàánú yín o ọlọ́run ọba ń ṣàánú yín o ọlọ́run ọba ń ṣàánú yín o ìyá wa Adédùbú ọlọ́run ọba ń ṣàánú yín àti gbogbo àwọn obìnrin tí wọ́n ń bẹ pẹ̀lú yín ọlọ́run bá ń ṣàánú yín ọlọ́run bá ń ṣàánú yín. فأولئك مع المؤمنين. Alájà Adénẹ́kàn àwọn náà wà ń bí ọlọ́run má ṣàbá mi ṣàánú yín gbogbo ẹ̀yin ìyá wa àdúrà kan ni n ó ṣe fún yín n ò wá mọ̀ bẹ́ẹ̀ sàmí àbẹ́ẹ̀ ní sàmí àdúrà kan lẹ́yìn máa ṣe fúnra yín ẹ máa ṣàdúrà pé ọlọ́run jẹ́ ń jèrè ọkọ mi ọkọ kankan ò sì fààyè lẹ̀ mọ́kẹ́nìkan ó jèrè rẹ̀ ní ìsìn àwọn ọkọ fẹ́ jẹ nǹkan wọn tán pátápátá torí yẹn ti mọ̀ pé àwọn làwọn ọkọ̀ kú wọ́n jẹ nǹkan wọn tán yányá ṣùgbọ́n àdúrà tèmi síwájú ọlọ́run fún yín abẹ́lọ́hún àdúrà tèmi ò ní pé ọlọ́run jẹ́ jèrè àwọn ọmọ yín ẹ sàmí dáadáa o ẹ̀yin ìyá wa ẹ sàmí dáadáa ọlọ́run ó jẹ́ jèrè àwọn ọmọ yín. وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما. ẹni tó represent commissioner of police ọlọ́run má ṣàbá mi ṣàánú yín ọlọ́run kó ṣàánú commissioner náà o ọlọ́run kó fapá rẹ̀ ká ìlú yìí o ọlọ́run kó fapá rẹ̀ ká ìlú yìí o ẹni tí wọ́n bá yàn commissioner ńlẹ̀ àfi kó ṣàdúrà dáadáa pé kó ọlọ́run kó fapá àwọn kábi tó ń lọ ọlọ́run kó ṣàánú rẹ̀ o yọ wàá ṣàánú ẹ̀yìn tí aran wa náà olórí alálàájì ní ìsìn lọ́wọ́lé yìí ọlọ́run wọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. àánú ọlọ́run máa bá gbé láéláé àmín. àánú ọlọ́run máa bá gbé láéláé àmín. àánú ọlọ́run máa bá gbé láéláé ọmọ àlùbáríkà ni àfa àlùbáríkà ni ọlọ́run àánú ọlọ́run kó máa bá ọ gbé láéláé ọlá iná àtẹ̀yìnà. bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. gbogbo wa tá a wà ń bí ẹ jẹ́ ká sọ pé alhamdulilah. alhamdulillah. ń ọ̀gbáriwo yín o. alhamdulillah. gbogbo ẹni ọba mà pọ̀ lọ́run ọba ojú ẹyọ kan lọ nígbà tó ń ti dáyé náà ni ó sì máa wà ń bẹ̀ kó gbé ọwọ́ ẹ̀ sókè kó pariwo ọlọ́run Allahu Akbar. Allahu akbar. bọ́ ọ bá ṣe fẹ́ kẹ́mi rí ogun tó ni ó ṣe fagùn tó Allah. Allahu akbar. akbar. Allahu Akbar kabira. àwọn èèyàn ò tètè dákẹ́ àṣé ẹ̀rù kú ń bà àwọn èèyàn. ọlọ́run ó wọlé ànábì wa Muhammad ẹ̀mí gbogbo wa ó gùn inú wa ó dùn nǹkan ẹyọ kan ni a ní àyẹ̀wò àbí ká pé méjì àbí ká pé mẹ́ta ṣùgbọ́n ẹyọ kan náà ni point tó wà ń bẹ̀ Islam wọ́n tún wá ní àwa mùsùlùmí in a contemporary Nigeria. ní orílẹ̀-èdè tá a wà yìí kí ni Islam lè ṣe ń bẹ̀ kí làwa mùsùlùmí kí lójú ṣe wà ń bẹ̀. ẹ wá jẹ́ àwòwò dáadáa. bàdà auzubillahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما شاء الله. هذا بيان للناس àlàyé ọ̀rọ̀ ní látọ̀dọ̀ Ọlọ́run. هذا بيان للناس ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tọ́lọ́run sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad yìí. هذا بيان للناس ما شاء الله. وهدى وموعظة للمتقين الله. وهدى وموعظة للمتقين هذا بيان للناس. هذا بيان للناس gbogbo ọ̀rọ̀ tá a máa ṣàlàyé ń bí lẹ́ni Ọlọ́run ló sọ kì í ṣe mi. هذا بيان
للناس ọ̀rọ̀ tọ́lọ́run ọba fi ránṣẹ́ sí mi àti wọ́n ni. هذا بيان للناس àlàyé tó kún rẹ́rẹ́ láàrin èmi pẹ̀lú rẹ̀ sọ́lọ́hun lọ́lọ́run fẹ́ gbé kalẹ̀ yìí. وهدى وموعظة ọ̀nà àmọ́ ni o báyà mú dání. وموعظة wáàsí ni o ìkìlọ̀ ni. وموعظة Aha. هذا بيان للناس Masha Allah. وهدى وموعظة للمتقين Jalla ma la yaqul. وهدى وموعظة للمتقين gbogbo ẹni ó bá bẹ̀rù ọlọ́run náà ni ó tẹ̀lé. ومن يطع الله ورسوله Masha Allah. ويخشى الله ويتقي Masha Allah. فأولئك هم الفائزون. mo lọ parí ẹ̀ sí i ń gbọ́. bẹ̀rẹ̀ àyà náà. ومن يطع الله ورسوله ẹni ó bá tẹ̀lé tọlọ́hun tó tẹ̀lé ta nabi wa Muhammad. ويخشى الله ويتقي ẹni tó Muhammad tó gbẹ́kẹ̀ rẹ̀ lọ́lọ́hun tó sì bẹ̀rù ọlọ́hun tó fi páyà dúró tọlọ́hun. فأولئك هم الفائزون. Masha Allah. فأولئك هم الفائزون. àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run mọ́sàgì àjèrè. Àmín. ẹ̀sìn ọ̀rọ̀ wa yìí ẹ jẹ́ ayẹra wa o. You need to check yourself. And audit yourself Audit yourself. Self-auditing. and try to repent. tó bá repent tán ó wá submit ara rẹ to the will of Allah. Self-auditing. Self-auditing ní kájọ ṣe fúnra wa. bá a bá pa jẹ́ mùsùlùmí ǹjẹ́ bí wọ́n á ṣe é ṣe ìsìláàmù náà là ń ṣe. Kọ́dítọ̀ general tó dé. ìsìláàmù ọ̀njẹ́sìn ìsìláàmù lọ́lọ́run sọ pé inna dina indallahi al-islam. ìsìláàmù ní ẹ̀sìn tó wá látọ̀dọ̀ ọlọ́run, ẹ̀sìn tí ò sí màdàrú kankan ń bẹ, ẹ̀sìn tí ò ṣáájú lọ kankan ń bẹ, ẹ̀sìn tó ní àsọ̀rọ̀ àwàdọ̀ kan náà. ìsìláàmù nìyẹn. àwa tá a wá jẹ́ mùsùlùmí, àwa tá a jẹ́ mùsùlùmí olówó àkùtọ́rọ̀ wa tí ó lọ sọ́dọ̀ wa. على أربعة أشياء. lórí nǹkan mẹ́rin náà láàfin ma ta ni mùsùlùmí òdodo, ta ni ń jẹ́ mùsùlùmí alákọ̀ọ́kọ́ ń bẹ. التقوى. ẹni ó bá jẹ́ mùsùlùmí òdodo á bá ìpayọ̀ ọlọ́run lára ẹ̀, yóò bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ ní gbangba, lọ́sàn-án lóru, ní gbogbo àyè tó bá wà ní ògbé máa bẹ̀rù ọlọ́run. ومن يطع الله ورسوله ẹni ó bá tẹ̀lé tọlọ́run tó tẹ̀lé ta ní Muhammad. ويخشى الله ويتقي Masha Allah. فأولئك هم الفائزون. Jalla ma la yaqul. فأولئك هم الفائزون. gbogbo wa tá a wà ń bíbà yìí náà nísìnyí ṣe ẹni ọlọ́run pọ̀ láàrin wa ni àbẹ́ èèyàn burú lọ́pọ̀. ìwọ máa ń tọ́ ọ jẹ́, èmi náà máa ń tí mo jẹ́. Audit yourself. Tá a bẹ̀rù Ọlọ́run. máa ń tọ́ ọ jẹ́sẹ́, èmi náà sì máa ń tí mo jẹ́. ẹ jẹ́ ká wá yẹ sàkáání méjèèjì wò. ẹni ọlọ́run ni ọ́ ni àbẹ́ni èṣù. ẹni ọlọ́run ni ọ́ ni àbí ọ̀tá ọlọ́run. نفسي بصيرا. Masha Allah. بل الإنسان على نفسه بصيرا. èyí tí mo fẹ́ ká mọ̀ ń bẹ̀ ta lẹni ọlọ́run láàrin wa. n ò gbọ́ ẹni ọlọ́run ọ̀nà wọ́.
irú mistake ńlá wo rèé ọlọ́run o. àwọn ẹni ọlọ́run. Allah. wọ́n mà náwó lóòótọ́ nìbàdàn. ومن الناس nìbàdàn. من يقول آمنا بالله وباليوم الآخر àní mo ní ẹni ọba mọ rẹ̀ lẹ́ni ọlọ́run. ẹni ọba mọ rẹ̀ lẹ́ni ọlọ́run. بمؤمنين Ẹ́? وما هم بمؤمنين. alẹ́ ni ọmọ rẹ̀ lẹ́ni ọlọ́run ọ̀nàwọ́ ẹni ọba mọ rẹ̀ lẹ́ni. ẹ wà láwọn tí a tún náwó ń bí. Allah. ẹ wà àwọn tí a náwó lọ́ọ̀kan yìí. àwọn ni wọ́n sànkó yìí o. àwọn ẹni ọlọ́run.